kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ mo kí gbogbo ẹgbẹ́ òṣèré látòkè délẹ̀. Bákan náà mo kí ẹ̀yin olólùfẹ́ wa torí pé tí dáadáa bá kàn wá ẹ máa ń bá wa yọ̀, tí kejì náà bá dé ẹ máa ń bá wa kẹ́dùn. Kò yẹ kí n lè ṣe live lálẹ́ tàbí kí n tẹ̀ lè ṣe any program lálẹ́ because tá bá ń ka 1 2 3 inú ẹ̀dá tí Sisi Qudri súnmọ́ jù nínú iṣẹ́ ìtàgé mo lè wà ní nọ́mbà 2 3 láti sọ pé wà ní nọ́mbà 2 3 tó súnmọ́ dáadáa. Èmi máa ń rí bí ọ̀rẹ́ mi but ó máa ń pè mí lẹ́gbẹ̀ẹ́. Mo like Sisi Qudri gan but ìyẹn kọ́ ni mo fẹ́ sọ. Ohun tó fà tí mo kàn fi sọ tí mo fi jáde tí mo fi sọ àwọn nǹkan tí mo sọ lálẹ́ tí bá notice rí pé mo kàn wà lórí inú room ni mo wà. Ìlú Sisi Qudri ni mo wà báyìí nílùú Èwò lálẹ́ ìbáyìí lálẹ́ ìjọ́ tí ṣẹlẹ̀ gangan. Bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ó bá mi ní program kan ni mo ní láti kúrò ńbẹ̀ but torí pé àwọn èèyàn wá ń sọ different thing nípa kú Qudri ọdún náà normally kò sí bí ẹni tó jẹ́ Ilumoka bí ó ṣe kú táyé ò ní máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa rẹ̀. Kò dẹ̀ sí irú ikú tí ó pẹ̀dá láyé tí ò ní sábàbí kankan. Ṣùgbọ́n ká má bàa mọ mómù lómù ẹni ẹ̀kejì ni pé káwọn ẹgbẹ́ òṣèré lápapọ̀ kán lè máa mọ ìrìnàjò tí wọ́n á rìn ní ọ̀la. Olómú mi sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. Àkọ́kọ́ Qudri ti kú. Ẹ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ mú dá ara wa lójú. Qudri Oyèbánjí Qudri ti kú ní èní March 1st. Qudri kú ní nǹkan bíi aago kan ọ̀sán. Ó kú sí ilé ìwòsàn kan ní ìlú Ògbómọ̀ṣọ́. Lótìtọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ ń sọ káàkiri pé Qudri ní heart attack. Àwọn kan ní kidney problem ni, àwọn kan ní ó ti wà ń kómà láti bí ọ̀sẹ̀ méjì, àwọn kan ní mọ́tò accident ni. Tó ìta sáfẹ́ gbọ́ tó ṣàgbà gbogbo ẹ̀ náà ni pé Qudri ti kú. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ tèmi ní ni pé láti sọ fact fún irú ohun tó ṣe sábàbí ikú Qudri. Bá a mọ̀ sábàbí ẹ̀ bá a mọ̀ kò ní í ṣe pẹ̀lú ẹ̀. Ẹni tí ó kú ti kú. Ẹ kàn jẹ́ kí kálukú wa ká kàn ṣọ́ra pẹ̀lú nǹkan tá a fẹ́ máa sọ. Ká má tara ẹni tó ti kú, ká má tara ìlú kan Ọlọ́run. Qudri ní àìsàn kan tèmi gangan mọ̀mọ́ òun náà ni àrùn ọ́sà. Qudri ní ọ́sà. Torí ẹ̀ ó máa ń wà pẹ̀lú tea always tó sábà máa mú. Tí mi ò tẹ̀ pé lip tea ló máa ń rọ sílẹ̀. Mo sábà máa ń gbé wọ́n màkàdáàdì tó máa ń mú. Ìwọ̀n pé torí ọ́sà ni. Lálẹ́ báyìí tí òtẹ́ ìbájọ pàápọ̀ aṣá wà mí ìsìnkú ìgbòdà kò gbọ́dọ̀ jẹun. So torí ẹ̀ ń gbà mí a máa ń tètè close. So Qudri ní àrùn ọ́sà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé nígbà tí wọ́n ń gbọ́ rìpọ́ọ̀tù kú ẹ̀ lálẹ́ pé kì í ṣe pé ọ́sà yẹn ló pa. Lẹ́nu àwọn ẹbí ẹ̀ ń ta gbọ́ ni pé typhoid fever òun ló pa. Now gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé kú ò ní pààyàn kó má ní ọ̀nà kan tàbí méjì tó máa tọ̀. Nínú oṣù tó parí a gbọ́ pé gẹ́gẹ́ bí bá ṣe mọ̀ pé àgbà télọ̀ ìyẹn Qudri tó ń ṣe tíṣọ́ọ̀pù ẹ̀rẹ́ wà gbogbo ìgbà tó ti lórúkọ gan ó sì tún ṣe. Ṣùgbọ́n a gbọ́ pé ní nǹkan bíi ìjeje lẹ́nìí ó sì ṣe freedom fún ọmọọṣẹ́ rẹ̀ kan. Ǹjẹ́ èèyàn lè máa ṣàìsàn débi pé kó wá dájọ́ freedom fún ọ náà kó dẹ̀ sí fọmọṣẹ́ pàápàá jùlọ ó lọ sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lóṣù tó lọ. Ṣùgbọ́n kíní yìí ń ṣe ṣùgbọ́n kò dágúnlẹ̀. Kò fira rẹ̀ ṣeré torí kò kí ń fira rẹ̀ ṣeré. Ó lọ sí ilé ìwòsàn nílùú Ìwó ó dẹ̀ lọ gbàtọ́jú. Wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ ní ara ẹ̀ ti wà òkè kò mọ̀ lọ ní. Bọ̀sàdédé láti bí ìjẹta ni wọ́n ti notice pé ó ń ṣe ìsúkè ní ìmọ̀ mo fẹ́ kọ́lẹ̀ ní English tí wọ́n máa ó ń ṣe kinní yẹn láti bí ìjẹta. Wọ́n á ní bóyá ṣe pé kinní yẹn ti ń wọ́rí ẹ̀ débi pé kò lè sùn. Kinní yẹn ti ń affect ẹ̀ débi pé oorun rẹ̀ ò lọ gẹ́rẹ́gẹ́.
kó tó di pé wọ́n ní òkè pé kó lọ gba treatment ní Ògbómọ̀ṣọ́ but ó ń jẹun ó ń rìn ó ń sọ̀rọ̀ ó bọ́dì ẹ̀ wà òkè kó tó di pé wọ́n discharge ẹ̀ after tán discharge ẹ̀ ni wọ́n detect pé ó ń ṣe ìṣúkè yẹn nígbà tí wọ́n ń gas. Ní àárọ̀ yìí ní March 1 ni wọ́n gbéra ó dé ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n gbé sínú mọ́tò ẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn àbúrò ẹ̀ náà wọ́n gbé ó fẹsẹ̀ ara ẹ̀ rìn wọnú mọ́tò débi pé ó tún ń ṣeré ó ń ṣàwàdà lójú ọ̀nà pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ mọ̀rú ẹ̀dá tó jẹ́ ẹ mọ̀ pé kò lè dákẹ́ kó má ṣeré kò rọ́ lọ́rùn bẹ́ẹ̀ pé gba àwọn ọlọ́pàá tó ń bá ní checking point títí wọ́n fi dé ìlú Ògbómọ̀ṣọ́ láàárọ̀ ẹ̀ gbogbo wọn ló ń bá ṣeré lójú ọ̀nà títí bó ṣe dán tán bẹ̀rẹ̀ sí ní wọ́n dẹ̀ ni wọ́n fi ṣeré rárá wọ́n ní ìdílé bóyá tó pé jẹ́ ìràwọ̀ wọ́n ní ìdílé náà gbé wọ hospital tán gbé wọ emergency tán bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tán fún ní different treatment àbálọ àbábọ̀ ọlọ́jọ́dé Qudri ọmọ Oyèbánjí ikú pojú ẹ̀dẹ̀ Allahu Akbar. Mo kàn rọ̀ gbogbo àwọn ẹbí Qudri kan ṣe sùúrù torí tọ́lọ́ àtàlà Muhammad kan lọ ní ìmọ̀ọ́nì kan lọ gbàgbọ́ pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ náà la padà sí. Ó kàn jẹ́ pé bànújẹ́ ló máa ń jẹ́ fẹ́dà kéèyàn kú ní kékeré ibo ló lọ ibo ló ti ń bọ̀. Qudri jí àgànnú ayé but alhamdulillah tó bá sí pé Ọlọ́run bá ṣe ní ẹ̀dá tó ń kiri kí la fẹ́ máa sọ. Mo ń sọ ilé torí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá à ń mómú ló mú pé ó lásídẹ́ǹtì ní heart attack ní ó wà ń kómà ó wà ń gbá ó wà láwọn kò sí ń kómà o typhoid not detect pupa èmi mọ̀ fúnra mi èmi mọ̀ pé ó ní ọ̀sà wọ́n ní kì í ṣe ọ̀sà yẹn ló pa ìmídélé tí kéèsì yìí ṣẹlẹ̀ gbà ni mo ti lọ sí Ògbómọ̀ṣọ́ kan tó ní à pé wọ́n ti pààkẹ́ wọ́n ti gbé lọ sí ìlú wọn níwò so ìmídélé náà la dẹ̀ kúrò bẹ́ẹ̀ la lọ sí Wò bá ṣe gbé wọnú ìlú òun lẹ̀ ń wò yìí gbàlá ilẹ̀ tí ń súbọ̀ ambulance tó gbé òun lẹ̀ rí yẹn èrò wá pé ó dáa kéèyàn dára nílùú ẹ̀ yàtọ̀ fún pé Qudri jẹ́ celeb Qudri dára nílùú ẹ̀ Qudri dáa gan torí Qudri yóò mọ̀ bọ́n ṣe máa ń fọ̀rọ̀ sínú lẹ́nu mi fi máa ń rò pé bóyá ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ju gbogbo ẹ̀ lọ. Ikú Qudri ẹ̀kọ́ ńlá ló jẹ́ wáàsí ńlá ló jẹ́. Báwo ni ìbá ṣe dùn tó báwo ni ìbá ṣe dùn tó báwo ni ìbá ṣe dùn tó. Qudri kú tán pátápátá wàláhì Qudri kú tán pátápátá ṣùgbọ́n Ọlọ́run wọlá tó fi ń jọ́lọ̀ ń tẹ̀dá ayé kan ọ̀hún bá mi ṣàánú Qudri bá mi ṣàforíjì fún gbogbo ibi tó bá ti ní àṣìṣe Ọlọ́run bá mi ṣàfojúfò fún. Qudri ó kú nílànà Islam ibùdó ibi tá a gbòde àwọn tó pààkì l'Ógbómọ̀ṣọ́ wọn náà ti wẹ̀ nílànà Islam wọ́n ti kírun sí lára ṣùgbọ́n mo pè wọ́n mo jẹ́ kí wọ́n mọ̀ pé kọ́ máa sin Qudri lẹ́nu ikú Qudri kò ń ṣe òkú Ìwó nìkan òkú orílẹ̀-èdè Nàìjíríà ni ọ̀pọ̀lọpọ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òṣèré ni wọ́n bá dé lóru lálẹ́ àwọn míì ti dé lóru lálẹ́ báyìí lóru tòrutòru àwọn míì ti dé àwọn dẹ̀ máa jíde lọ́la àwọn ẹbí ẹ̀ dẹ̀ họ náà wá wọ́n ní láago 10 lọ́la wọ́n á gbé Qudri lọ sí Ìtẹ́ wọ́n á lọ sí láyé pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ òṣèré ẹ̀yin olólùfẹ́ Qudri ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ bí gbogbo ìlú yìí àmọ̀ pé tó bá tán wá sílùú Ìwó lọ́la nítorí Qudri wàláì kò ní kókó ẹ̀jì ṣùgbọ́n gbogbo wa pátá níbi tá a lè wà àtẹni tó lè wà àtẹni tí ò lè wà àdúrà lásán lóko tá a máa ṣe fáwọn ẹbí ẹ̀ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ la máa ṣàdúrà fún oṣù tó lọ náà ni màmá ẹ̀ pọ́dún kó tó kù
barakatuh. Kádàrá Allah akan Qudri. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ Ọlọ́run láti wá. Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni Qudri. Àwa tá à ń ṣìpẹ̀ fún báyìí ẹlẹ́ṣẹ̀ làwa náà. Wọ́n sábà ṣàforíjì fún wa. Ṣàforíjì fún Qudri ọmọ Oyèbánjí. Ṣe lẹ́rú tó kẹ̀, ṣe lẹ́rú tó gẹ̀. Wọ́n jẹ́ kó rẹ̀ ó jákòfà nínú ẹbí. Wọ́n jẹ́ kó rẹ̀ ó jákòfà lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n jẹ́ kó rẹ̀ ó jákòfà nílùú Òwò. Wọ́n jẹ́ kó rẹ̀ ó jákòfà láàrin ẹgbẹ́ òṣèré. So mo ń sọ báyìí pé kí gbogbo wa mọ̀ dájú pé Qudri ti kú lánìí, ó kú lénìí o. Qudri dẹ̀ tí ó máa wọlé sùn lọ́la March 2. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi. Man sha'a yasfa wa ila bi ismihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in ilmihi illa man sha'a wasi'a kursiyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Bismillahir rahmanir rahim. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Atayatu lillahi shakiyatu lillahi at-tayyibat salawatu wa salamu alayka wa ya nabiy wa rahmatullahi wa barakatuh. Assalamu alayna wa allahi ibadillahi salihin. Akwara ferako aago mẹ́wàá na máa gbé lọ sí tẹ́lọ́la, aago mẹ́wàá na máa gbé lọ sí ìtẹ́.